Daddy, why? Daddy, somebody help! Daddy, why would you do this? You know that you lay, Daddy. Somebody will see Daddy. Daddy. Ayé yìí róróró kí lẹ fẹ́ fi wé wá wí. Kò dàbí idà ó fún yẹ, kò dàbí ọfà ó bí ti. Kálukú kàn ṣe bó ti hùn, kálukú kàn ṣe bó ti fẹ́. Oro Abele o, Oro Abele. Sinimá ẹlẹ́rìn dòdò, àwòkọ́gbọ́n àwòfúnni nímọ̀, rántí ọ̀la o. Òkìkí Sísàmì sí production, ẹ ṣáà ti mọ̀ wọ́n. Àwọn kì í bá wọn rèéra sinimá ọlọ́mọ wẹ́wẹ́. Ìwà mi á sùn wọn dandan ní máa wẹ̀yàn kankan tónítóní. Máa fúyẹ́ ọkàn mi á fúyẹ́, Ọlọ́run lò yẹn ní kíkún. Ọpẹ́ ni mo mọ̀ mo ń ṣọpẹ́, ìwọ́lá tó yàn tá ó fi yó. Ilé ayé yìí róróró kí lẹ fẹ́ fi wé wá wí. Kò dàbí idà ó fún yẹ, kò dàbí ọfà ó bí ti. Kálukú kàn ṣe bó ti hùn, kálukú kàn ṣe bó ti fẹ́. Oro Abele o, Oro Abele. Sinimá ẹlẹ́rìn dòdò, àwòkọ́gbọ́n àwòfúnni nímọ̀, rántí ọ̀la o. Òkìkí Sísàmì sí production, ẹ ṣáà ti mọ̀ wọ́n. Àwọn kì í bá wọn rèéra sinimá ọlọ́mọ wẹ́wẹ́. Kọ́lẹ́lì tó mọ̀ kó wá wí kí ló ń jẹ bẹ́ẹ̀ Oro Abele. Kò nílé yé ẹ̀tẹ́ tí gbọ́n àfi tó bá wò ló máa tó mọ̀. Ìdílé kalẹ̀ wá kọ́gbọ́n. Tọ́mí wàhálà jòkun ló ń ṣe kìlọ̀ Oro Abele. Ṣíjú omi àtàìrọ̀ òkè má fẹsẹ̀ sílẹ̀ fẹ́nu kọ́. Ilé ayé yìí róróró kí lẹ fẹ́ fi wé wá wí. Mo ní talẹ̀ bẹ̀rẹ̀ inú mọ́tò tẹ́ jókòó sí. Irú béèrè àgọ̀ wo nìyẹn náà? Èmi mò ń sọ̀rọ̀ ọ̀rọ̀ àgọ̀. Èmi mò ń béèrè àgọ̀ àbí? Mo rò pé o fẹ́ tẹ́. O fẹ́ tẹ́. My dear, can you imagine? Obìnrin kò ṣáà wá sígbà ó lè fi máa embarrass me. Ó dẹ̀ sọ rubbish lẹ́nu. Àwọn fámìlì ẹ̀ ló ń sọ rubbish lẹ́nu. Àwọn fámìlì ẹ̀ ló ń sọ rubbish lẹ́nu. Kai, yẹn ti pọ̀ jù fẹ́ tó rí tẹ́lẹ̀. Ṣé ti rámbì kan ti tẹ́lẹ̀? Ẹ kí ló ṣe nu mọ́tò wa? Bọ̀ tó wá ní máa bẹ́gbẹ́ ẹ̀ ìwọ wọlé. O ní máa bú ẹ̀gbẹ́ ẹ̀, o ní bú àwọn ẹbí ẹ̀. Ẹ̀yà ẹnìkan lè ṣe rẹ̀ fún ẹ kí n bà náà. Ìyẹn ti pọ̀ jù. Ṣé o mọ fámìlì ẹ̀ kankan ti tẹ́lẹ̀ ni? O dẹ̀ lanu bẹ́ẹ̀, o ní fámìlì ẹ̀ ni. Ṣé o mọ bẹ́gbẹ́ ẹ̀ ṣe jẹ́ ni àbọ̀mọ bí fámìlì ẹ̀ ṣe jẹ́ ni? You shouldn't have done that.
ẹ kò ṣe fún òun wí. ẹ bọ̀ wọ́n sí bàbá wí lẹ́tà. ọjọ́ mi kí n bá sọ̀rọ̀ àbí wọ́n tó ọmọ rẹ̀ rí tó ń bẹ́gbẹ́ ẹlẹ́gbọ̀n. ṣé you're right kó máa bẹ́gbẹ́ ẹlẹ́gbọ̀n. David ó máa ń lọ. ẹ Gòláyátì mo máa lọ. ó fẹ́ fi mílẹ̀ sí bí mi. ìdílé kọ́kọ́ fi ẹlẹ̀ ọ̀tọ̀ ọ̀rọ̀ mi kò ṣe rọ̀. má jẹ́ kí oúnjẹ bọ́ lẹ́nu mi. Kò sí nǹkan tí máa fi máa gbọ́ bùkátà nínú ilé tó bá jẹ́ kí iṣẹ́ bọ́ lọ́wọ́ mi. mo ti ní kó dìde ńlẹ̀ táwọn bọ́ ẹsẹ̀ bá báyìí nǹkan. jẹ́ kí wọ́n bá mi bí báyìí tí wọ́n bá bá mi bí àwọn fúnra wọn á join mi láti máa bá mi bẹ̀bẹ̀. a ní kó dìde kó jókòó. kí bẹ́ẹ̀ ni màá jókòó sí wájú kò sórí àgbà má sọ mí lẹ́nu. ó ti dá báyìí. ohun tí mo fẹ́ ò pọ̀ o mo kàn fẹ́ kí iléeṣẹ́ ọlọ́pàá bá mi gbé ẹ nǹkan tí mo ṣe fún ẹ tí mo fi deserve kó o máa disgrace mi ní gbangba. ẹlẹ́ẹ̀kejì mo fẹ́ kó o máa bá mi san sálárì ẹ kórókóró sínú àkáǹtì mi bẹ́ẹ̀ ni mi fẹ́ kó o máa nànà kùnà. ó dájú mi nìyẹn má ṣe bẹ́ẹ̀ ẹ wò ok jẹ́ kí n kúkú jẹ́wọ́ gbogbo ẹ̀ fún ẹ sórí lédì yẹn àbúrò ìkan lára àwọn ọ̀gá wa tó wà in charge promotion wa ni ó dẹ̀ ti pinnu láti help mi ok èwo náà wò tó bá ṣọ́ mi látọjọ́ ẹ̀ orí ASP ni mo jókòó ká gbogbo àwọn ẹgbẹ́ mi tí àjọ jẹ́ DPO tẹ́lẹ̀ àwọn ti di DSP wọ́n ti DSP jọ nígbà tí n bá ṣe tìkọ̀ kábé tí mi ò lọ ìgbà ogun ńlá yóò ní fura pé DPO tí mo wà lórí ẹ̀ yìí ńṣe ni mo lo ẹsẹ̀ láti débẹ̀ èyí ni mo sá fún jọ. Okay. You can go ahead. Can go ahead. On one condition. Mo gbọ́ pé o ti ra mọ́tò fún lady yẹn. Mo fẹ́ kó o ra mọ́tò tèmi náà. Rárá o, mi ì ra mọ́tò fún. Ebi torí nǹkan tí mo fẹ́ kó n bá mi ṣe ni mo ṣe ra kékeré yẹn fún. Ìyẹn nǹkan mi. Torí nǹkan tó fẹ́ kí n ṣe fún ẹ ló má ṣe ra tèmi náà. Kò sówó lọ́wọ́ mi báyìí. Kò káyé o. Tó mí tẹ̀jẹ̀ náà fi máa ń wá owó kù. Àbí kò ṣeé ṣe. A ṣe ṣe máa gbìyànjú ẹ̀. Ṣé mo lè jókòó? Mo ti ní kò dìde kó jókòó látẹ̀kàn. Bá ti ṣe ṣe kò sí ọ̀rọ̀. ó sì wá jẹ́ àtàkàrà àti mọ́sà àtọ̀gẹ̀dẹ̀ ló wá di egun ẹran lẹ́nu ìmí báyìí. báwo ló ṣe jẹ́ pé mi ni mo máa ń bọ́ sọ́wọ́ àwọn ọkùnrin ẹlẹ́tàn ìní kan náà ni mo tún kó sọ́wọ́ David po ẹni tó sọ fún mi pé ìyàwó òun ti lọ ìyàwó ẹ̀ tó sọ fún mi pé ó ti lọ ló wá ń fi mí ṣẹ̀sín níta gbangba. àti pé kí lòun àti ìyàwó ẹ̀ gan dúró ṣe láyé.
Madam, result test yín ni. Ẹ ṣé doctor. My advice yín kẹ́ lọ ṣe cleaning kó tó fertilize. Ẹ ṣé gan-an doctor. Sherry, èmi á fẹ́ yanjú complaint ilé mi náà. Kí di ọtí má bàa jàjàbọ̀. I will definitely come back for that. Ọ̀rọ̀ yín yé mi. Mo feel nǹkan tẹ́ ń feel. Nígbàkigbà tẹ́ bá ti ṣe tán, mo wà ní báyìí fún yín. Kò dàbí ìdá ó fún yẹ, kò dàbí ọ̀fà òbí tí. Kálukú kan ṣe bó ti wù, kálukú kan ṣe bó ti fẹ́. Just one. Oro Abele o. Mo ń gbọ́ ọ̀rọ̀ yín ẹ̀ sí. Ọ̀gá ọlọ́pàá, ẹ ṣé gidi gan ni pé ẹ fún mi láyè láti rí yín. Mo fẹ́ ká fi ọ̀rọ̀ yìí ṣe ojúlójú ṣàánú ṣẹ́gẹ̀tì. Torí kí n má bàa settle custom, mo ṣe gbé mọ́tò mi gba Èkó. Torí kò séré púpọ̀ lórí mọ́tò yìí. Okay. Wọ́n ní ẹ sọ pé àwọn ọmọ mi ò ní right láti béèrè insurance papers lọ́wọ́ yìí. Ọ̀gá bẹ́ẹ̀ ni Federal Road Safety Corps nìkan ló lè bí mi pé ibo ni insurance mi wà tí mo lè máa fún. Ìgbà tán béèrè custom papers lọ́wọ́ yìí. Ọ̀gá ẹ̀yin náà gbọ́n kẹtẹ sọ sílẹ̀ customs paper kí ni tọlọ́pàá tó ń béèrè custom paper lọ́wọ́ mi ṣáwọn jẹ́ alájogun custom mi. I like that. Ẹ jọ̀wọ́ ẹgbẹ́ mọ́tò mi fún mi kí n máa lọ. Èmi máa ń like kéèyàn mẹ́tọ́ ẹ̀gbọ́n. No. Ẹ dẹ̀ impress mi ṣá. I like that. Ẹ̀ẹ̀kan tí lè gbé mọ́tò yẹn lọ ni. Anyway, àwọn boys tí wọ́n mú yín, wọ́n sọ̀rọ̀ fún yín tán ni. Wọ́n mọ̀ọ́mọ̀ sọ fún yín níbi tán ti mú yín yẹn. Ó ní wọ́n ṣe jẹ́ kẹ́ dé station nígbà. Ọkọ̀ tó wà lọ́wọ́ yín yẹn stolen vehicle tó pé wọn ò mọ itú tẹ̀lé pa òun ni wọ́n ṣètò ìwà síbi. In fact ẹni tí àwọn olè gba mọ́tò yẹn lọ́wọ́ ẹni ti kú. Therefore, Mr. Ajirotutu, you are under arrest for being in possession of stolen goods. You are a suspect in robbery and all cases connected to the vehicle in question. Ọ̀gá. Gentlemen, you are advised to remain silent, as anything, any utterances from you shall be used against you in the court of law. Sergeant, sir. Please keep away. All right, sir. Ọ̀gá. Sergeant, sir. Ọ̀gá. All right, sir. Ọ̀gá. Side go man on straight. Wọ́n proof fẹ́mi yẹn kó mú fún wọn bá mi sọ̀rọ̀ lájogun. Alájogun wà lọ́dọ̀ ẹ̀ bẹ́ẹ̀ mi wà níbà yìí. Alájogun lè lọ́dọ̀ mi mi ló dẹ̀ ní wá sọ́dọ̀ ẹ̀. Gbé mi sọ̀rọ̀ ṣé mi jẹ́ lájogun wàhálà. Wọ́n máa lójú oṣù kan bẹ́ẹ̀ yẹn wà mọ̀ pé lájogun wà láyé èmi náà wà láyé mi. That is just it. You are mad. Totally mad. Ìwọ lè dá àwọn boys jáde ẹ wá lọ ẹ lọ fi òfin tí ò lẹ́sẹ̀ lẹ́ẹ̀kan ẹ lọ fi ń gbéyàn. Ṣé pé everybody tó ń rìn káàkiri ìgboro ni ò mọ right ẹ ni. I'm sorry, sir. Once again, thank you very much, sir. Má dúpẹ́ lọ́wọ́ ti tèmi. Awo lèmi ọ̀gbẹ̀rì lẹ́yìn. Awo tèmi ò dẹ̀ ní tójú ọ̀gbẹ̀rì tẹ̀ dá fánù. Ó ṣèwọ̀. Hi, sir. Báwo ni ká ṣiṣẹ́ mọ́tò yẹn? Yeah, good. Ẹ gbé lọ sí workshop. Kan change paint ẹ̀. Ẹ change engine number ẹ̀. Kò wá lọ sílé fún madam. But tí màá yẹn bá padà bèrè mọ́tò rẹ̀ nǹkan sà. Bírèkè. Epo tí alákàn bá ti fọ̀ sílẹ̀ kò ní rójú ráyè fi sebẹ̀ kò ní lè béèrè.
and by the time tí ó bá fi máa lò bí ọjọ́ méje nínú cell náà yẹn pẹ̀lú handcuff ní ọwọ́ méjèèjì tí yẹn ń yàn tó fẹ́ẹ́ gé tán fún rẹ̀ ló máa mówó jáde lápò tó bá máa bẹ̀bẹ̀ pé ẹjọ́ ìyẹn ọlọ́pàá ẹ dákun ẹ bẹ́ẹ̀ o tó bá dẹ̀ tiẹ̀ wá jàjà ráyè bẹ̀rẹ̀ adẹ́sọ̀kún ti transfer case ẹ̀ lọ sí area 7 ògbólógbò lè gan tó bá jẹ́ ọmọ ilẹ̀ yìí kò ní gbàdúrà kó lọ sí area 7 láìláì ẹ máa mú yẹn lára ọ̀gá ó yẹ kó ti já ó máa tap anointing yẹn lára mi. Anyway, 100,000 yẹn owó àtàwọn boys tó kù ẹ̀pin. Thank you, sir. Ẹ ṣe mọ̀ yìí pé ọmọ tó bá ti mọwọ́ wẹ̀ ó di dandan kó bá gbà jẹun àti pé ẹni tó bá dáyé jẹ á dáyà jẹ sórí àwa èmi àtẹ̀yìn bad eggs la jẹ́ nínú profession yìí báràlú ṣe ń gbàdúrà mọ́dẹ̀ ń ṣépè ní kápẹ́ ni tán pé gbogbo ẹ̀yin ọlọ́pàá burúkú ọlọ́run á flush yín dànù táwọn tá a jọ wà nídìí iṣẹ́ náà táwọn náà ń pé gbogbo ẹ̀yin torí bíi tiwa ọlọ́run á flush yín dànù àwa náà máa gbàdúrà pé kọ́lọ́ má tẹ̀ flush wa báyìí èkó tiẹ̀ bínú flush wa tá a bá ti wọ 150. tó dáwà là ń ṣe bẹ́ẹ̀ bá sà. àwa là ń jẹ president sir. Ẹ kúrò lẹ́ mà. Báwo ni nǹkan? Èwo la rí gbọ́? Ọ̀gá ní kí n gbé mọ́tò kan wá sílé fún yín ni mà. Wádà. Ó wà níta mà. Àmọ́ kọ́kọ́rọ́ ẹ̀ nìyí mà. Wèrè mọ́kọ ìyá ẹ̀. Pálọ́ntì ẹ̀. Ọmọ àlè. Kò tí ì mú kankan. Tó bá táyé mọ́, kò ní ṣe wẹ́yìn. Kí ló ṣẹlẹ̀? Ẹ jọ̀ọ́ ṣé mo lè rí GP o? Kí ni tó fẹ́ rí wọn? Ẹ bá ń tíṣẹ́ nítorí ọ̀nà pé mo fẹ́ rí o. Ọ̀dà mo ti bọ́. Tẹ́tẹ́. Officer. Yes. Jọ̀ọ́ bá mi sọ fún ọ̀gá pé man smuggler yẹn ó fẹ́ rí wọn. All right, màá bẹ jíṣẹ́ fún wọn. Pẹ̀lẹ́ sí títí láyọ̀ èèyàn kì í fẹ́ràn nǹkan báyìí pé nǹkan tó kàn ṣe pàtàkì jù ni pé tírú ẹ̀ bá ti ṣẹlẹ̀ sí wọn kéèyàn learn láti continue pẹ̀lú life, okay? Kéèyàn má jẹ́ kí ìrònú yẹn kó rí òun mọ́lẹ̀ débi pé òun ní lè ṣe nǹkan kan mọ́, okay? Pẹ̀lẹ́ láàrin èmi àti ẹ kí ni nǹkan tó fẹ́ ká ṣe fún bọ̀bọ̀ yẹn? Sir, ẹ lè understand nǹkan tí mo pass through. Oh God. Imagine the insult. Ẹ wo iṣẹ́ mi. Ẹ wo orú àbùkù tí ìṣẹ̀lẹ̀ yìí lè kó bá iṣẹ́ mi. For now, sir, mi ò tiẹ̀ tí lè ro nǹkan kan. Ẹ jẹ́ kó ṣì wà níbi tó wà yẹn. Ẹ jẹ́ kó wà nù cell ńbẹ̀. It's okay. It's okay. It's okay. Máa wo nǹkan tá a máa ṣe sí. Ṣùgbọ́n mo fi ń dá ẹ lójú pé ilé-iṣẹ́ kò ní jẹ́ kí àyè jẹ gbé. Thank you, sir. Àbí wà lọ fún off? No, sir. I'm all right. Alẹ́ ọ̀la ni màá resume night.
Okay. Wàá lè máa fi day, wàá fi máa calm down and all that. It's fine. Mo dẹ̀ máa rí ẹ nírọ̀lẹ́, okay? Okay, sir. All right. Thank you, sir. Orí gbajúmọ̀ kọjá ọ̀sán kọ̀ kò jábọ́ ń gbà yẹn. Ó mọ̀ pé ọmọ wèrè yín ló máa fi lè ṣèfàjẹ́. Má ṣe. Yes, come in. Ọ̀rẹ́ mi amòfin. Well. Sir. Yeah. Kúṣẹ́. Ẹjọ́ ni wọ́n á pè. Ó ti dìde. Gbogbo nǹkan ló ní òfin. Ó lè máa bẹ̀rẹ̀ bọ́lọ́pàá sọ̀rọ̀ kí ló dé. Anyway, má ti kánjú pípọ̀ jù. Torí pé a ti fẹ́ ṣetán pẹ̀lú papers transfer tí wọ́n fi máa gbé kéèsì lọ sí Abuja. And do you know one thing? DIG ti show interest. Èmi ò tiẹ̀ mọ̀ wípé ẹni tí wọ́n pa sínú ọkọ̀ bóyá bíi niece wọn ló jẹ́. So wọ́n dẹ̀ ti decide láti take case yẹn up. Máa bọ́ àṣírí ìdánwò kan tí màá sọ fún ẹ. Make sure wípé o wá lọ́ọ̀yà kan tó gbónu dáadáa, tó gbójú, tó dáńtọ́. Tó bá rí sàn gan-an, kò sí nǹkan tó burú pẹ̀lú ẹ̀. So that tó bá fa case yẹn lọ, fa case yẹn bọ̀, fa lọ, fa bọ̀, kò ní affect ẹ púpọ̀ jù. Wọ́n á lè bẹ change case yẹn láti murder wá sí manslaughter. Tó pé kò ní nítumọ̀ kan fún rú ẹ ní bíi 170 years. Ṣé wọ́n fẹ́ pa ẹ́ ni? But tó bá ṣe fà lọ fà bọ̀, wọ́n ṣe lè mọ̀ bá ṣe ń bí 20-25. O ṣe máa rí ilé ayé ẹ lò. Ìyẹn náà pọ̀. Okay, anyway, kí ni nǹkan tó rò pé a lè ṣe ń sìn? Ọ̀gá, mo wá bẹ̀bẹ̀ ní sà. Ti gbà pé mo ti ṣe mistake sà. Ó ṣe mistake, ó ṣe mistake fún yàn láti claim right. Ọ̀gá ara mi mo fìn. Ó ṣe fẹ́ máa ṣe mistake ń sìn ni. Ó lẹ́bẹ̀ yìí gangan ni mistake, okay? Mo fẹ́ ká adọ́gbọ́n gbàgbé mọ́tò yẹn sí bíbá kẹ́ mo fẹ́ tọrọ bail ní sà. Bail. Ìyá lè jẹ́ ó tọ́ o lẹ́tọ̀ọ́ sí bail o torí èmi ò gbogbo nǹkan tó bá ti ń ṣe pẹ̀lú òfin mi ò fẹ́ bẹ́ẹ̀ fà á toró mọ́. O lẹ́tọ̀ọ́ sí bail ní tilẹ̀ ń tọ́ lọ́hùn but tí bá ní mo fún ẹ ń bail nsìn explanation wo ló fẹ́ kí n fáwọn superior officers mi lókè lọ́hùn. Ìyá lè díẹ̀ fún mi láti ṣe. Ọ̀gá ẹ̀yin ò lè ẹja ṣe báyìí mo máa ṣọmọlúàbí. Ó máa ṣe kí ni? Ọ̀gá mo máa ṣọmọlúàbí. Tó bá dẹ̀ yẹ kẹ́ dí pẹ̀lú ọmọlúàbí mi a máa fi dí mẹ́yìn sá. Ọmọlúàbí? Mo ní ibi tó bá yẹ ká dí a máa fi ọmọlúàbí mi ti bẹ́yẹn sá. Bá mi break yẹn down owó kọ́ yẹn. Torí ẹ ń bá túmọ̀ òfin ṣòro bá sọ̀rọ̀ jù. Ọ̀gá mi kò sí kankan. Máa ṣọmọlúàbí. Let me think about it. Jẹ́ kí n rò ó, jẹ́ kó mọ bó ṣe máa lọ, okay? But for now, jẹ́ kán ṣì fẹ́ sí cell náà. Ṣùgbọ́n ṣe máa lọ cell. Ẹjọ́ sẹ́ máa yà pé a fẹ́ síbẹ̀. Àní o máa lọ cell náà, a máa ṣe pápápá. Òde o, torí ẹni tó bá yẹ kó wáyé kó jẹ́ lọ́ọ̀yà tí ò bá wá jẹ́ lọ́ọ̀yà tó lọ di fàyàwọ́ kó mọ̀ pé ilé ayé gba jẹ́jẹ́ o, okay? Mo ti gbọ́ bàbá máa yanjú ẹ̀. Kò ti diet, ó ṣì wá síbẹ̀. Alágbára máa mẹ́rùn. Ẹ má bínú pé mo dá yín dúró. Kí ni nǹkan tí ẹ rò pé mo lè ṣe fún yín gan? Ẹ ṣeun, ìrànlọ́wọ́ náà là bá wà.
ẹ̀rí àbúrò rẹ̀ ní ẹ dákun. ọ̀gá ẹ̀yin náà mọ̀ wípé ọmọ inú ọgbà lẹ̀gbọ́n mi kò lè ṣíṣú yọ. òótọ́ ni mo mọ bàbá ẹ̀ ṣùgbọ́n ẹ má gbé lọ síbi tẹ́ ń gbé lọ yẹn. ǹjẹ́ ẹ mọ̀ pé ọmọ yín ti ṣe statement ṣá? ṣé ẹ mọ̀ pé obìnrin tó rape yìí ǹjẹ́ ẹ mọ̀ pé ọlọ́pàá ni? ọ̀fíìsà. ọlọ́pàá. ẹ dákun ọ̀fíìsà gbọ́ wá rí báyìí ìrànlọ́wọ́ wo lẹ́yìn lérò pé lè ṣe fún wa. ẹ mú mọ̀ pé yìí mọ̀ òfin dáadáa ṣé rí kò lè rọrùn ẹ wò báyìí nínú yàrá tí ọmọ yín ti rape èèyàn 240,000 naira òun ni ọmọbìnrin ọlọ́pàá yẹn sọ pé pòórá. 240,000 naira grandpa ṣé kìí ṣe wàhálà ńlá ni bọ̀dá mi kó ara wọn sí i. gbanumọ àti sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹ ẹ dákun ọ́fíìsà àtàn padà wá rí àlọ́ à ń bọ̀ ni. ok kò burú. mo rò pé wèrè làwọn ilé ìṣá bàbá the same boy náà ló fún mi ní wàhálà bíi ọdún mélòó kan sẹ́yìn kó tó di pé ọlọ́run bá mi pa anyway ọlọ́run tó bá mi ṣiṣẹ́ yẹn ò tí ì kúrò láàyè ẹ̀wọ̀n ọlọ́mọ yín máa kú sí àwa wí eléyìí mí bí ẹni pé wà lórí ọkùnrin grandpa kò burú ọlọ́run jẹ́ kí n ráyè pẹ̀lú ẹ̀ o máa mọ̀ o máa gbà. alágbára máa mẹ́rọ. lágbára níwọ̀n. boss fún wa ní ọ̀nà àbáyọ báyìí because mi ò expect yín kẹ́ fi mọ́tò yẹn lẹ̀ síbẹ̀ kẹ́ tó lọ sanwó mugun. boss. èmi náà nìyẹn o. I'm sorry. èmi ò sanwó mugun yẹn. I'm sorry boss. I'm sorry. ó rí ibi ẹni tó sanwó ẹ̀jẹ̀ ní Badams kò sí wàhálà. ó mọ̀ pé májàmọ́sá náà máa kíkanjú lójú ogun bákin bá mọ̀jà tí ó mọ̀ sá ìlú wọn máa ń bógun lọ ni. Kapo ó ṣẹ̀ṣẹ̀ wáyé mi ní báyìí. Oh nice yẹn náà nice. ẹ̀yin mìíràn ni mo wò tẹ́lẹ̀ mi ò rojú ẹ̀. ẹ má bínú Kapo ẹ má bínú. But kí ló máa ṣẹlẹ̀ sí mọ́tò tí máa gbé lọ fún ìyàwó ẹ̀? ewúrẹ́ tó wọṣọ baláwo àti ewúrẹ́ àti àwò àtàláwò wọn ni wọn waste. Better but Kapo the earlier the better. alẹ́ni tó mọ̀ kó wá wí kí ló ń jẹ bẹ́ẹ̀ Oro Abele kò nílé yẹ ẹ̀tẹ́ tí gbọ́n àfi tó bá wọn ló máa tó mọ̀ fìdílé kalẹ̀ wá kọ́gbọ́n ṣíjú omi àtàìrọ̀ kí má fẹsẹ̀ sílẹ̀ fẹ́nu kọ́ ilé ayé yìí róróró kí lẹ fẹ́ fi wé wá wí kò dàbí ìdá ó fún yẹ kò dàbí ọ̀fà ó. ẹ jọ ebi ń pa mi ti jẹun látara. oúnjẹ gan lọ́wọ́ bí wàá jẹ o rò pé wọ́n bá mi ṣe ọ́. ẹ jọ kí ni mo ti ṣe àbí gbogbo nǹkan ló ń jọ yín lójú ni kí ni mo ti ṣe tẹ́nìkan ṣe ṣèbéyàn ló rè pọ̀ndà èjì. mi àmọ́ wéèmí àti ọ̀lọ́rọ̀ oníbàárà ìfẹ́ dé sí o òpònú. èmi náà. kan lù pa síbẹ̀. Sergeant prison. kí ló ṣẹlẹ̀? ó ní ebi ń pa àwọn ohun tí ì jẹun látara.
Orí ẹ̀ ló burú. Ṣé aláya ìgbóúnjẹ wá síbi tó fẹ́ jẹ? Ṣé mi ló rẹ́ léyìí fún? Ó tutù ṣá. Alẹ́yìn dandan ni, alẹ́yìn dandan ni, ìwà bàjẹ́ tó mú dání. Alẹ́yìn dandan ni, ìwà bàjẹ́ tó débi fìlà. Alẹ́yìn dandan ni, ọ̀gá ọlọ́pàá òní iná bìtá ló fi tì ẹjọ́. Gbogbo wa bàjẹ́ ayé yìí ọwọ́ ẹ̀ máa ló tán sí. Mo bá ẹ bò, mo bá ẹ pọ́n, mo bá ẹ bò, mo bá ẹ pọ́n, máa gbé sí ẹ ní kíkún. Alẹ́yìn dandan. Ìròyìn tó ń tẹ̀ wá lọ́wọ́ lówùúrọ̀ yìí ló ń kéde ikú ọ̀gá ọlọ́pàá fún ìjọba ìbílẹ̀ Bójúrí ASP David Ìgbàlájọbí. Ọ̀gbẹ́ni Ìgbàlájọbí ni àwọn amòòkùnṣìkà kan pa nínú ilé rẹ̀ lóru òní. Ìwádìí àwọn ọlọ́pàá ń tẹ̀síwájú lórí ọ̀rọ̀ náà. Kí Ọlọ́run ṣọ́ àwa tó kù kí ó sì fi ojú àwọn olubi hàn. Ẹ̀yin èèyàn wa. Títílayọ̀. Sir. Ẹkún ò lè sọ problem yẹn.
àyàfi tá a bá rẹni tó ṣiṣẹ́ yẹn òun lọ̀rọ̀ tó lè lójútùú ọ. Is anybody here ready to unravel the killer of our boss with last pint of his blood? I'm ready, sir. Mo ṣetán, sir. Even not ṣetán, sir. I'm ready. I am ready to lay down my life, sir. We are ready. Yes, sir. Sir. Ṣé gáàdì ni wọ́n ìṣá? Adójútì ni pátápátá gbáà ni. Kì í ṣe ẹjọ́ mi. Mo gbìyànjú, omi ló pọ̀ jọ kà lọ. Dákẹ́ńbẹ̀, omi wèrè wo ló pọ̀ jọ kà lọ? O mà kó sàn kó kú ju bí o ṣe wà láyé lọ. Ṣé gbogbo nǹkan tó mọ̀ pátápátá ló ti kọ sínú statement yìí? Bẹ́ẹ̀ni, gbogbo tí mo mọ̀ ni mo ti kọ. You know what? Return him to the cell. Tó bá padà dé, jẹ́ ká lọ ṣiṣẹ́ lórí búlẹ̀tì. Bóyá lè trace ẹni tó ní ìbọn yẹn. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Mo fi Ọlọ́run bẹ̀ yín. Ẹ bá mi ṣiṣẹ́ lórí ikú tó pa ọ̀gá. Ọlọ́run mi á fúyẹ́. Will you shut up? Ṣé torí wọn tí ìlú ti ẹ bàjẹ́? Ló ṣe lẹ́nu ọ̀rọ̀. Jọjọ, oníkọ̀tọ̀kọ̀tọ̀. Kí ló fẹ́ ká ṣe lórí ọ̀rọ̀ bọ́ ètò ìṣẹ́? Ó ti ń lo 4 days níbẹ̀ yẹn. Ọ̀gá, nǹkan tó wà níwájú wa báyìí pọ̀ ju ọ̀rọ̀ bọ̀bọ́ yẹn lọ. Ẹ jẹ́ kó ṣì máa wà ńbẹ̀. Tó bá ní bọ́rọ̀ ẹsẹ̀ ká ẹ lára tó ló máa influence ẹ wá ṣíwá o. Bó ní gẹ̀gẹ̀ bá ní bí ebi ṣe ń pa òun tó, òun ló ṣe máa jẹun, ló ṣe máa bu òkèlè. Á jẹ yẹn tàwòtàwò. Mo mọ̀ pé ó ti pẹ́ ń bẹ̀ yẹn lóòótọ́. Àmọ́ mi ò ṣetán láti treat case ẹ báyìí. Ẹ jẹ́ kó ṣì wà ńbẹ̀ kí n fi yẹn yanjú ọ̀rọ̀ ọ̀gá. Ìyẹn lé díẹ̀ o. Nǹkan tá à ní lè defend legally. Òun kẹ̀dẹ̀ rí ààrẹ nìkan kan béèrè ẹ̀ débi tá a máa rẹ́ nìkan kan halẹ̀ mọ́. Sà, àbí kí n rò bẹ̀ mọ́ ikú ọ̀gá ni? Ìyẹn máa le. Inú cell ló wà nígbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀. Báwo la ti máa explain kó jáde láti inú cell lọ́dọ̀ wa? A lè sọ pé ó break cell ni náà. Títílayọ̀, a máa ní ìdí proof. Àbúmọ̀, ibi tá a bá dẹ̀ tó wá ń gbìyànjú láti sọ ẹnìkan sínú òkun, àwa gangan pàápàá a lè tibẹ̀ ká kó síbẹ̀ ká dẹ̀ ṣègbè o. Okay. What do you suggest, sir? You think more, and let the spirit of forgiveness guide your thought. Okay, sir. Ẹ jẹ́ ká tú sílẹ̀ kó máa lọ. Mo máa close case ẹ̀. Nítorí kò rọrùn fún mi láti kó irin méjì bọ iná lẹ́ẹ̀kan ṣoṣo. Ó máa tún padà kó sí mi lọ́wọ́. Ṣé nǹkan tó sọ yẹn dá ẹ lójú? Ṣó ti ná ọkàn ẹ wá? Bẹ́ẹ̀ ni sà. Tí ikú ò bá pa ẹni tó ń dáni lóró, tí òòṣà òkè ò bá pa ẹni tó ń ṣe ni níkà,
bó pẹ́ bóyá orí àdìdè jà fún ni. Ọlọ́run dẹ̀ máa jà fún ẹ. Go and prepare your withdrawal form. I will sign it immediately. Okay, sir. Wẹ̀lọ́ kúkún wí, ìwà mi dáríjì mi o. Má fọ̀rọ̀ mi sí wọn lẹ́nu. Ẹ kú ọ̀rọ̀ yẹn, madam. Ẹ ṣé. Ọlọ́run á dúró tì yín. Àmín o. Olè ò kí ń jàgbà kó má ṣe lójú fìrí. Ǹjẹ́ ẹnì kankan tiẹ̀ wà tẹ́ fura sí bí wípé ẹni yìí ló lè ṣe okùnfà ikú ọ̀gá wa? Kò ṣe mí lójú fìrí nítorí pé mi ò lè sọ ní pàtó ẹni tó ṣiṣẹ́ yẹn, ṣùgbọ́n èmi mọ̀ yìí pé àṣírí àṣebí oníbò. Another question ma. Ǹjẹ́ mo bóyá ọ̀gá ní relationship mi, ẹ má bínú pé bóyá wọ́n fẹ́ ìyàwó kan síta tàbí kí wọ́n máa fẹ́ ìyàwó kan síta tó ṣeé ṣe kí wọ́n ní gbólóhùn àsọ. I mean èdè àìyedè láàrin wọn. Mi ò lè fi gbogbo ẹnu sọ bẹ́ẹ̀, ṣùgbọ́n obìnrin kan wà tí mo máa ń kìlọ̀ fún ọkọ mi lé lórí. Obìnrin kan wà. Bídèmí Àjàyí lórúkọ mi. Lóòótọ́ ni mo ń dètò Olóògbé. Èmi àti ìyàwó ẹ̀dẹ̀ ti jàre. Kò lè wù mí kí n pa Olóògbé torí pálánù mi ní kópa ribiribi nínú ayé mi. Madam. Yes, sir. Ṣùgbọ́n ìwádìí wa fi hàn wípé Olóògbé máa ń ṣe àwọn nǹkan tó bí yín nínú gan, pàápàá jùlọ ní kòpẹ́kòpẹ́ sígbà tí wọ́n kú yẹn wọ́n ṣẹ̀ yín lẹ́ṣẹ̀ kan tó dùn yín. Ṣé pé bóyá ó ṣẹ̀ mí? Question yẹn simple, ẹ̀yin kàn dáhùn. Ẹ wò, kò sí agbémájà, àjàmátàn ni ò sàn. Lóòótọ́ a máa ní differences wa, bọ̀ kì í ṣe pé kó kù. Ikú ẹ̀ ò dà nǹkankan fún mi. Ikú ẹ̀ ò dà nǹkankan fún mi. But madam, ìwádìí fi yé wa pé ẹni lọ́kàn láti fẹ́ Olóògbé kó tó di wípé ẹ mọ̀ wípé ó níyàwó ńlẹ̀. Lóòótọ́ ni nǹkan tó sọ fún mi ni pé kò síyàwó nílé òun. Ẹ dúró madam, nǹkan tẹ́ ẹ̀ ń sọ ni pé bí wọ́n ṣe sọ fún yín pé ìyàwó àwọn ti lọ yẹn tẹ̀dẹ̀ padà mọ̀ pé kò tí ì lọ yẹn ó dẹ̀ ti tán lọ́kàn yín bẹ́ẹ̀ náà. Ṣé kò lè jẹ́ wípé ẹ̀yin náà ronú pé kàkà kíkú má jẹ́ ṣèṣe pé yóò fi ṣàwàdà lọ? Ẹ dé o, ẹ dé o, gbogbo nǹkan tí mo mọ̀ ni mo ti sọ fún yín yẹn. Madam, ẹ má bínú, but ẹni lọ́kàn pé tá a bá tún nídìí a máa pè yín. Ẹ jọ ṣé mo lè máa lọ? But ẹ má bínú bí àtúndì ẹni láì tí ìwádìí ọba ti bá mi. No problem. Pause. Reverse. Okay.
ṣe mọ ọkọ tó máa ṣe fún mi ẹ bá mi get soft copy kìíní so that màá lè study ẹ̀ fún ara mi mo fẹ́ mọ ibo ló ti rí ìbọn tó mú dání yẹn then movement yẹn náà look suspicious. mo ti gbọ́ sir ma put this as soon as possible sir. ẹ jẹ́ bá mi ṣe yẹn ẹ ṣe. ẹni tó mọ̀ kó wá wí kí ló ń jẹ bẹ́ẹ̀ Oro Abele kò nílé yẹ ẹ̀tẹ́ tí gbọ́n àfi tó bá wò ló máa tó mọ̀ fìdílé kalẹ̀ wá pọ́gbọ́n ilé ayé yìí róróró kí lẹ fẹ́. ẹ̀gbọ́n mi nǹkan tó sún yín débẹ̀ gan-an ni mi mọ̀ pẹ̀lú bí obìnrin ṣe pọ̀ tó nílùú wa in fact we are disgrace. ẹnu ẹ sọ̀hún ẹ gírèsì ìwọ ni ṣe gírèsì ṣé irú àkókò yìí lèèyàn máa sọ̀rọ̀ bó ti ń sọ̀rọ̀ nígbà tí kinní ń gbóná lọ́kàn ẹ̀ ní tó ṣẹlẹ̀ sí ẹbí náà ò jẹ́ Àlàbí ọmọdé ní í ṣe náà ló bí àbí náà. kò sí problem sir ẹjọ́ ìsìnkọ ẹran tó mérè jẹ ló sọ pé kiri tó lómi sóòrò ọjà sí ní táà ń torí ẹja torí àwọn oníjàgídíjàgan òun ló ń jà lẹ́yìn torí ọjà rẹ̀ já ṣé torí tiẹ̀ ilé eré ìbú ọmọ ọlọ́mọ. Grandpa ẹ má sọ yẹn o kò lè jẹ́ torí tèmi ó ṣe máa jẹ́ torí tèmi ṣé mo rán yín ṣẹ́ ni. ṣùgbọ́n ọlọ́run ní kí lọ fẹ́ yàwó. ìgbà náà wà ńkọ́ ṣé mo ní kẹ́ lọ rape ni pẹ̀lú bí obìnrin ṣe pọ̀ tó nílùú yìí ẹ ní láti rí bí máa dìbò òbúrúkú tó kù yẹn bó ṣe máa tún Grandpa nígbà tá a lọ bá yín bẹ̀bẹ̀. ẹ má dírí ìdí ara ẹ ní o èmi kọ́ lọ́ má dírí ìdí òun wá dà ní ìsìn ọkà náwó àbí ọkàn orí tóyè ṣe ti wá gùdùgùdù ni gùdùgùdù sì rèé ọkàn farajì sùúrù lásán ni béèyàn bẹ́ẹ̀ mú gùdùgùdù tó jẹ́ tó lóun jẹ sùúrù yóò kí mọ́gúrú bí n sáré nìyẹn. Grandpa ti tó ẹ mẹ́rin kan bá yín gbọ́n ta. wọ́n gbọ́dọ̀ gbọ́ iná ló bí mi. gbogbo bá ṣe ń gbìyànjú àti tú kókó yìí bẹ́ẹ̀ ló díjú sí ṣé ká wá sọ wípé àṣàṣetì ni. tó fẹ́ gbọ́ ó ti sú èmi náà ìgbà tí mo rò tí mo rí rò ó ní mo kọ̀ lẹ́yìn kí ni ká ṣe. oríta ìkan olóyè kan máa pè ní oríta kò yé mi mọ́ bẹ́ẹ̀ ohun tó ti ní lójú ju olè lọ wà. láyé ìgbà kan nìyẹn o ṣe bí ìlú ìlà wà nígbà tí olóyè Bọ́lá Ìgè fi kú ṣé Nàìjíríà torí ẹ̀ wọ́n jẹ́ ìdórúkọ wọ́n ti Fúnṣọ́ Williams Dípọ̀dé náà kọ́ àtàwọn ẹ̀mí èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ṣùgbọ́n ṣé bó ṣe yẹ kó máa rí nìyẹn àti wípé ṣé bó ṣe máa rí lọ nìyẹn. ìlú yìí ni ò fi àyè wádìí ìjìnlẹ̀ sílẹ̀ kì í kúkú ṣe ẹjọ́ iléeṣẹ́ ọlọ́pàá àdẹ̀tí rí ọ̀tá tó pa ọ̀gá wa ṣùgbọ́n kò sí àkọsílẹ̀ iye ìbọn tó wà lóde yìí débi tá a máa mọ ọwọ́ ẹni tí ó ìbọn wà kò sí kámẹ́rà lójú pópó débi tá a máa mọ iye èèyàn tó wà ládùúgbò wo ìlú yìí ti rújú ju kó yanjú lọ. kódà àwọn ọlọ́pàá táwọn aráàlú máa fi ojú àìmọ̀ ṣe wò ń kọ́. kí ló kàn wá pẹ̀lú ẹ̀ kò yé wọn ni ó dẹ̀ sì máa yé wọn ó ṣàṣòro kémi ta lé bàbá mi kí ni mo fẹ́ fi ra ẹ̀rọ tó ń wádìí ìjìnlẹ̀ fún iléeṣẹ́ ọlọ́pàá. Nigeria will fail thee. kódà rìpọ́ọ̀tù la máa fọ́ gàba. tí Nàìjíríà kọ́ lọ́gàá gbé mi ní nǹkan tá a bá rí la máa sọ fọ́gà tọ́gà bá dẹ̀ mọ̀ jù wá lọ kó náà rí rìpọ́ọ̀tù àṣà rẹ̀ pa. ṣíjú omi àtàìrọ̀ kì má fẹsẹ̀ sílẹ̀ fẹ́nu kan ilé ayé yìí róróró kí lẹ fẹ́ fi wé wá wí kò dàbí ìdààmú. o sì ń wá yà mí.
kálukú kàn ṣe bó ti wù kálukú kàn ṣe bó ti fẹ́. Oro Abele o. Oro Abele. Àṣàbí. Ọmọ dàn. Ọmọ ṣe o. Bàbá tá a bá wà gùn lẹ́jà àkọ́jú mọ́. Àbí wo ń tẹ́lẹ̀wò ẹ̀tù tó débi tí ó ti gbàsọ tí ń la yán mọ́ra á náà tán. Àǹtí Àṣàbí, mo ṣàkíyèsí pé ojú yín kọ́rẹ́ lọ́wọ́, ṣé kò sí? Ó dá ló ń jàre, nǹkan tí òyì ló ń pọ́n bẹ̀rẹ̀. Àwọn mọ̀lẹ́bí ló rán wa sí ọ. Ṣé kò sí sà? Ó ṣí o, ó tiẹ̀ dá tí wọ́n ní làákà tó ọmọ pé bàbá téèyàn bá bá wá gan ní kọjú mọ́. Àwọn mọ̀lẹ́bí wọn rán wa sí ọ. Wọ́n lóru rẹ̀ mọ́ àwọn. Èyí yíyé ò kúkú yé, èyí pípa ò sì pa, o tún wá fi àyè àpá wọn, o ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀, o tún fi dẹ́mi bọ̀dá wa légbodò. Èmi. Dákun, díẹ̀ kò fúlù tẹnu mi tán o. Wọ́n ti wá fún ọ lọ́jọ́ báyìí, ìjọ́ 7 péré wọ́n sì fún ọ, tó fi kú ònú lé. Tó bù wá kú ònú lé, tó kú ònú lé tíjọ́ 7 báyìí pé mọ́ ọ lọ́wọ́. Wọ́n wo owó ọkọ̀ o, ọkọ̀ fẹ́ lọ́wọ́ dọ́dọ̀ ọkọ̀ rẹ lọ́rùn. Sẹ́yìn ìrẹ́lé sẹ̀ǹfù. Ẹ bá mi ń lé wa lájẹfẹ́nu lọlẹ̀ bí adìẹ. Ìjọ́ 7 ni o. Àṣàbí, èmi Àṣàbí. Kí ló dé tí àǹtí Àṣàbí wá sọ̀rọ̀ sí mi tó báyìí? Ṣé mo ṣe wọ́n ti tẹ́lẹ̀ ni? Orí Àṣàbí ni ò pé ṣé bí ọba ṣe ẹ̀túfọ̀ fún ọ ṣe bí ó yẹ kó jẹ́ ajẹun tán náà. Ṣùgbọ́n gbò tí sọ́bù òde báyìí ní ìsìn a jẹ́ pé kọ́ ọmọ ṣàfihàn. Ọjọ́ 7 péré làwọn mọ̀lẹ́bí fún ọ bọ́ ọ bá kọjá ọjọ́ 7 ilé ọ̀gá ju ọ lọ. Èmi lélẹ̀. Mo ti ń lọ lé. Àní mo ti ń lọ lé. Owó ọkọ̀ dà. Èmi ìpìlẹ̀ tí mọ̀ pé kò lè yọ lónìí mọ́ Àṣàbí ti bọ́jà jẹ́. Àmọ́ láti ń tọ́ sọ fún ọ má gbàgbé o. Ṣé DC wà lọ́fíìsì? Wọ́n wà lọ́fíìsì. Ṣé rìpọ́ọ̀tì yín ni? Yeah. Níbo lè wá conclude investigation sí báyìí? Ṣorí kéèsì kú ọ̀gá yìí, ó ti dé point tó jẹ́ wípé a máa need technology láti fi resolve problem tó wà lẹ́yìn. But fún àwa o, a ti suspend it for now. Yes. A jẹ́ pé ọ̀gá ti kú gbé náà ni. For now, mi tẹ̀lé sọ kankan pa ẹ̀ náà. Abẹ́bẹ́ bá fẹ́ ìdókòó àgbọ̀. Nílá ní ìlú fèrèmù.
lọ. Àjàdí Ògún ọmọ ológun mọ̀tún ọmọ ayáwó ogun mímọ́gùnkẹ́ ọmọ olówóra odidi erin lérí àtẹ. Èsì tọ́ọ̀jẹ́ lé òsínmi ó ti jẹ́ tọ́ọ̀ràn mi létí pé ẹni tó yẹ kó ṣe léde lẹ́yìn mi kò fi ń sáyé lọ. Bàbá mi àtàmáfọ̀n kò wù mí kí n má fi lọ́kàn balẹ̀ ṣùgbọ́n ó tọ́ kí n fi ẹ̀mí ìmoore hàn sí ọmọ tó ṣiṣẹ́ akin àti pé mo fẹ́ ká ṣe ìkìlọ̀ ká jẹ́ kí ọmọ yìí mọ̀ pé ẹ̀san kì í gbé àti wípé ìkà kò ṣeé fi san ìkà bó pẹ́ títí Ọlọ́run afẹ́lẹ́ṣẹ̀ níjìyà wọ́n ní ọ̀rẹ́ mi dà mí èmi náà ó da ọ̀rẹ́ mi ọ̀dàlẹ̀ á di méjì. bó tún máa rí ọ̀bá là látàkánlẹ̀ ọ̀rọ̀ rùn láti mojú ìtẹ́ olúfa láàyè mi bàbá mi ẹ̀tẹ́ tó yè ṣe nínú dáadáa kí n lè fi ẹ̀dọ̀ lórí òróró níbi tí mo wà. ayé ló ń fẹ́ ogun máa so ọmọ òkè dúdú àṣàbàrí àṣàbàrí ọ̀kọ̀dá ológun ní ìkárí ọ̀rọ̀ rẹ o ọ̀rọ̀ rẹ o ọ̀bí mi. Títí láyọ̀. Kí ló ṣe ẹ́ àní òjì àṣetá máa ṣe. Mo kò pọ́pọ́ ní ọ́fíìsì àwọn yìí náà ẹ jẹ́ ká jáde síta ní sáà ló ń sọ pé ó ṣe. Wo complain tí ẹ ti pọ̀ jù gbogbo nǹkan náà ń ṣe inú uniform ṣé bẹ́ẹ̀ ni mo wọ uniform ṣe gbogbo a máa jẹ́ pastor ni ìwọ ó ṣe fi pàdé ẹ̀. Ṣe báyìí ló dídí tí ẹ̀ mọ́ mi náà wọ́n ṣe lẹ̀. I'm sorry, sir. Sorry for telling me. Fáìlì tẹ ní pé kí n wá drop ní mo wá sá. Mi ò mọ̀ mo ṣe bí fáìlì tí mo ní kó jẹ ló wá pọ̀ fún mi padà ni. Gbọ́ fáìlì òṣì lọ. Kí ló ṣe tẹ máa ṣe báyìí náà? Wọ́n dé wá bí iṣẹ́ ọlọ́pàá. Ṣé o gbọ́ orúfin nìyẹn? Ilẹ̀kùn yẹn, you are to knock before coming in and not the other way round. I'm sorry, sir. Why do you have no fight in me? Go back, my friend. Sir. Gbogbo ìgbà ni ọ̀gá wa máa ń gbé ògo iṣẹ́ ọlọ́pàá wọ̀ mí. Ìwà ìbàjẹ́ tó wà lọ́wọ́ ọ̀gá wa kò kéré rárá. Àrí ìgbọ́dọ̀ wí. Àmọ́ ṣe hùn nítorí wípé ọ̀gá wa mọ èèyàn tó pọ̀ lókè ẹni tó bá dánwò láti fi ẹjọ́ ọ̀gá sùn iná mú onítọ̀hún
erin mi lókun tó dán wò lódò Yemọja ló gbé lọ. Òkú. Ẹ̀ṣẹ̀ wo ló wá ṣẹ̀wọ̀ tó fi kàn ọ́ gbẹ̀gbẹ̀gbẹ̀ tó fi dáṣẹ̀ rí àwọn. Ṣé bí wọ́n ní tí kò bá sí ẹni tí ó bí ni ìwà ta ni yóò mú mi máa ń gbẹ̀rẹ̀ gẹ̀jìgẹ̀ lára èèyàn ni. Gbogbo ìgbà tí mo bá ti lọ sí ọ́fíìsì ọ̀gá lọ̀gá máa ń dá mi láàmú. Wọ́n wá ṣe é jù ní ọjọ́ kan. Stop that! Superior officer máa bá yín sọ̀rọ̀ ẹ̀yin gbọ́ àwọn alájọmọ́ tó dá fún yín. Excuse me, sir. What is that? Kí ló ń ṣe ẹ́? Láti jọ kí ló ń ṣe tó ń ṣe? Sir. Ó ní irú situation yẹn, ó mú pé ọ̀dọ́ ẹ̀kọ́ wà ń pò yẹn. Ìgbà tí mi ò rí nǹkan ṣe náà ni mo ní máa fọmọ èkùrọ́ ṣeré, ọmọ èkùrọ́ nìyẹn. Ìwọ lọ pẹ́, ìwọ lẹ́yìn, ìwọ ló pọ́n, ìwọ ló tó jẹ. See, listen, bó ṣe máa lọ lélẹ́yìn. Yeah, that is it. Ọmọláta, a máa date ọmọláta. Elépo a máa date elépo. Àwọn tó ń ṣe tíátà yẹn, wọ́n á máa date ara wọn. Àwa ọlọ́pàá, àwa náà wọ́n máa date ara wọn. Má ṣe bẹ́ẹ̀, okay? Sori, alájà ló máa fi aláàjì. Gbogbo ẹ̀ lọ́rùn ti tò sílẹ̀. Sir, please. Kí ló ṣe é yọ? Hello, sir. Morning, sir. Kò yé mi, sir. Mo ṣe promotion exam. Orúkọ mi ò sí ńbẹ̀ kẹ̀. All right, sir. Ma find out. Bye bye, sir. Àbí ọ̀gá ló yọ orúkọ mi kúrò ńbẹ̀ ni. Yes, èmi ni mo yọ. Ṣé mo ti sọ fún ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀? Wọ́n dẹ̀ ní awí fún ni kó tó dání. Àgbà nínú oníjàkadì. Ọ̀gá, ẹ̀yin lẹ yọ. Bẹ́ẹ̀ni. And let me tell you one more thing. Tí mo bá ṣì wà lórí erùpẹ̀, tí mo ṣì mí gẹ́gẹ́ bí èèyàn, I can assure you this. Only one single promotion. Yes. I swear to the Almighty. Fúnra ọ̀gá ni wọ́n sọ fún mi wípé tí àwọn ò bá kú mi ò lè ní ìgbéga lẹ́nu iṣẹ́. Ṣé kí n wá káwọ́ gbéra ni? Ìdí nìyẹn tí ọ̀rọ̀ èmi àti Tóyè ṣe wọ ara wọn. Inú ilé mi ni. Àlejò kí n wá mi wá sílé. Àmọ́ nítorí ìgbésẹ̀ tá a fẹ́ gbé, ó máa ní láti wá mi wá. Tí n bá wọlé ńkọ́? Fine. You will have to rape me. Rape? Yes.
alẹ́ ló máa wá tó bá ti dé èmi á pariwo kí etí àwọn ará àdúgbò má bàa dì sí àti wípé ká lè ní ẹlẹ́rìí. Mo ṣetán láti sacrifice anything láti rí ẹ̀yìn ọ̀gá mi. Àmọ́ o, ìwọ náà máa lò 7 good days nínú cell. Mo lè dènà dé níkọ̀rọ̀ kí n yìnbọn fún kí n lè sá lọ. Gbàgbé ẹ̀, o ò lè sá jìnnà tó o máa fi tẹ̀ ẹ́. Ìwọ náà ló máa pa fúnra ẹ̀. Èmi kàn máa ní láti fi ẹ́ pamọ́ ni fúngbà díẹ̀ kí wọ́n má bàa fura sí ẹ. Mo fẹ́ kí ọ̀gá mi mọ̀ wípé ẹnikẹ́ni tó bá ń dáni lóró abẹ́lẹ̀ ikú abẹ́nú ló máa ń pa irú wọn. Èyí ni pé ọ̀fọ̀ tó gé tó yè ṣe jẹ́ ló fìrù na ìwọ náà mọ iye sọ̀tẹ̀. Ṣùgbọ́n o lè jàgbà kọ́ má ṣe lójúfì tó yè ṣe títí láyò ẹ á ti wá ṣe àfi rẹ́jẹ̀ lẹ́nu àjẹyìn tọpọ̀ mọ́tò. Náà ni kò sọ fún mi. Oúnjẹ gan lọ wá bí wàá jẹ mo rò pé wọ́n bá mi ṣe ọ́. Ẹ jọ̀ọ́ kí ni mo ti ṣe àbí gbogbo nǹkan ló ń jọ yín lójú ni kí ni mo ti ṣe tẹ́nìkan ṣe rí ṣèbéyàn ló rè pọ̀ndà èjì. Mi ò mọ̀ wé mi àti ọlọ́rọ̀ oníbàárà ìfẹ́ di ṣí ọ òpó náà. Èmi náà. Kan lù pa sí lọ. Sergeant prison. Kí ló ṣẹlẹ̀? Wọ́n ní ebi ń pa àwọn kóhùn tí jẹun látara. Orí ẹ̀ ló burú. Ṣé aláya ìgbóúnjẹ wá síbi tó fẹ́ jẹ? Ṣé mi lọ rẹ léyìí fún? Ó tutù sá.
Grandpa, arákùnrin ló ṣàkóbá fún Daddy tí wọ́n fi lé wọn níbi iṣẹ́ ọlọ́pàá. Ìtìjú àti ìrònú ló mú kí Daddy ṣe bí ọkùnrin. Àwa ti sunkún darí, àwọn mọ̀lẹ́bí etí ẹ̀ náà ti sunkún. Méjèèjì kíra wọn. Yàtọ̀ sí yẹn, Grandpa, àìmọye ènìyàn ni ọ̀gá mi ti dá ní Oro Abele. Òun ló fà á tóun náà fi kú ikú abẹnú. Ìbàdí wọn yẹ kíwì. Ó fi tọmọdé bọ̀. Ẹ kéwì. Tẹ́ ẹ bá fi tọmọdé bọ̀, kí lẹ rò débi ẹ ń ṣèdájọ́ látọwọ́ yìí. Ẹ róná ẹ̀jẹ̀ kínkínní lọ́wọ́ èèyàn. Ẹ bá wò sọ̀sọ̀ tẹ́ ẹ bá ṣèdájọ́ ẹlẹ́ṣẹ̀ títí tẹ̀mí bọ́, ẹlẹ́ṣẹ̀ lẹ́yìn náà ti pààyàn. Ẹni tó bá wá pààyàn ní ẹni ó fi dà pààyàn, ìdá náà là á fi pa. Ìwọ ń gbé ọ̀gá rẹ̀ ọ̀dà, ìwà tọ́gá rẹ̀ wù tó fi di burúkú nínú ọlọ́pàá, òun ni wọ́n náà wù í mẹ́nà. Bọ́pẹ́ bọ́yá owó tó fara ọlọ́pàá ó ṣèwádìí. Ìjọ wọn bá wá ṣèwádìí tí wọ́n rí i pé kú ọ̀gá ẹ̀ ọwọ́ ẹ̀ ló ti wá, irú ọlọ́pàá wo nìwọ náà máa jẹ́ ńgbà náà. Tá a bí wọ ọjọ́ mi yóò sì jọ bàbá ẹ tọ́jú ọmọ mi. Wọ́n ní bọ́mọ ọjọ́ ṣùkú tó ti bí gbọ́ kíjì pa. Ta ló bí ìwọ tí wọ́n ń gbẹ̀san kú lọ́wọ́ èèyàn? Kíyè sí ọ̀dà pààyàn títí láyọ̀ apààyàn ni wọ́n náà. Ẹni bá fi dà pààyàn ìdá ni ó fi pa wọn náà. Àmọ́ o, láti wákàtí ọ̀wọ̀ yìí n gbọ́dọ̀ kó fìrí ẹ̀yin méjèèjì papọ̀. Ìjẹ̀bàdí ó tó jẹ́ títí tí ìdájọ́ Elédùà ó fi dé lérí yín. Torí mo mọ̀ pé bọ́pẹ́ o bọ́yá o ìdájọ́ Elédùà ń bọ̀. N ó mú yín gẹ́gẹ́ bí apààyàn, n ó sì ṣèdájọ́ apààyàn fún yín. Ẹ rántí olórin tí kọ́ tó ní béèyàn ò mú Ọlọ́run ọ̀hún kọ́ apààyàn tí ń pààyàn ẹja yé ọdẹ ìpọ̀dẹ̀já yé o. A lè níyọ̀ pẹ́ kọ́yá, a sì lè gbé yọ̀ọ̀yà kọ́pẹ́. Apààyàn nìyí wọ́n pa méjèèjì. Kò ní tán nílẹ̀ o, ìwà tí a bá wù lọ́jọ́ kan kò ní tán. Onídàájọ́ Ọlọ́run nìyẹn o, ẹ fún láyè kó dájọ́ tí kò wá wá ló máa fún àfọ̀ròyìn àrò.
ní jẹ́ kóró tán nílẹ̀ fi jẹ́ mọ́ lọ́hùn ọba. Má sọ pé dandan ni ló máa gbẹ̀san. Tàbá gbẹ́ kòtò ẹ̀mí fò ẹgbẹ́. Lágbájá pẹ́ ní kọrin tàmẹ̀dùn pẹ́ ní kọrin máa fi tiẹ̀ kú. Má ṣe pẹ̀lú àfọ̀rọ̀ yàrá.